nìyẹn mùsùlùmí má sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ àṣà tí ò dára nìyẹn mùsùlùmí dàrú ẹ̀ láṣà mọ́ ire. káyọ̀jú ṣe kẹ́ẹ̀dá o tábà ti fẹ́ kọ̀ bá olúwa ó ṣe kẹwàá. èyí tí mú òkè òun ni 198 199. ẹ fetí sí bíbá yìí o ní tí mo fẹ́ sọ yìí wà very important. ẹ̀yin tí ẹ wà níbi tí wọ́n ti ń pín nọ́mbà mẹ́díkà yẹn ẹ̀yin màmá yìí tẹ wà ń bẹ̀ ẹ lọ jòkó náà torí Ọlọ́run. ẹ̀yin tẹ̀ tí rí nọ́mbà gbà ẹ máa rí nọ́mbà gbà bọ̀ ẹ kọ́kọ́ lọ jòkó náà ẹ jọ nítorí Ọlọ́run ẹ lọ jòkó. Imam Toyib ẹ máa bọ̀ lọ́dọ̀ mi bíbá yìí tí ẹ sì wájú yìí ẹ jẹ́ káwọn obìnrin jòkó ń bẹ̀. kí ló fariwo mẹ́yẹn? wọ́n ti gba nọ́mbà níbo nọ́mbà wọn dé tó wà lọ́wọ́ wọn rẹ́dì ẹni gbogbo ẹ̀yin tó ti fún nọ́mbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bú nọ́mbà yẹn lọ́wọ́ ẹ dẹ̀ lọ jòkó a máa pè yín padà ń sìn. nọ́mbà yẹn ẹ jọ ẹ fetí sí bíbá yìí torí Ọlọ́run. mo fẹ́ kí àwọn tí Muhammadu Rasulullah ẹ jọ torí Ọlọ́run ẹ̀yin màmá wa ní ẹ fetí sí mi bíbá yìí torí Ọlọ́run. mo kí gbogbo ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa fún mo kí wa káàbọ̀ sí edition títí tẹ́lẹ̀ mo dẹ̀ kí wa kú àmójúbà oṣù Ramadan ní agbára Ọlọ́run Olúwa ò ní fi eléyìí ṣe àṣemọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa olóríire kó pariwo Ọlọ́run pé Allahu Akbar. ní ọdún tó lọ tí a wà ń bí báyìí àwọn kankan ṣẹlẹ̀ tí kò tẹ́ mi lọ́rùn tẹ́yìn màmá wa bá nọ́tìsì dáadáa máa rí pé mo ti dé bí báyìí láti àárọ̀ lónìí ni kí ló fà á ni pé àwọn kan tètè dé ní last year unfortunately wọn à rí nǹkan gbà àwọn kan ṣẹ̀ṣẹ̀ dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ àwọn èèyàn wá rí nǹkan kó lọ sílé ẹrù àkọ́kọ́ tó ṣẹlẹ̀ ọdún tó lọ nìyẹn. ẹlẹ́nkejì nígbà tí mo kú ohun bíbá yìí lọ́dún tó lọ yẹn tí mo ń rìn mi ò tí ì dé àárín bíbá yìí sí under bridge Máṣámẹ̀ yẹn àwọn táwọn wà nínú mọ́tò lè máa jẹ́rìí mi jọ yẹn níbi táwọn èèyàn ti ń lura wọn pé àpò ráìsì ẹyọ kan báyìí gbà mo dẹ̀ ráwọn kan tán lọ ńbẹ̀ wọ́n dẹ̀ ń kó àpò bíi mẹ́rin bíi márùn lọ́lé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? nígbà tí àwa wà nínú mútọ̀ yẹn àfáà pẹ̀lú mi Imam Al-Gabawi inú wa bí ó ní bàbá àwọn èèyàn ń dààmú wọn àrò oúnjẹ kó adẹ̀rẹ̀ àwọn kan tán kó mẹ́rin èmi délé tẹ àwọn àkàṣe ń sọ fún mi pé ìyí tẹ̀mí rí nìyẹn pé kódà àwọn ẹ̀ka ti gbé márúwá wá lẹ̀ báyìí wọ́n kàn ń gba ráìsì mi báyìí wọ́n sínú márúwá ń ta ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? torí kírú kó má bàa ṣẹlẹ̀ lọ́dún yìí ló fa tó jẹ́ kí n tẹ láǹfààní àti tètè débí torí ẹ̀ náà ló jẹ́ káwọn àkàṣì wà níta náà ṣẹ́ra àwọn tó wà ń ta yẹn wọ́n á padà wọlé o àmọ́ lẹ́yìn tá a bá ti rí nọ́mbà fún ẹ̀yin tí ẹ ti wà lórí ìjókòó lẹ́yìn bẹ́ẹ̀ tí nọ́mbà bá ti lè tán lẹ́nu géètì ẹnì kankan ò ní láǹfààní àti wọlé mọ́
ajá sí pé gbogbo èèyàn tó bá ti mọ̀ pé òun ti wọlé òun máa rí gba ẹyọ kan téèyàn bá ti mọ̀ pé òun ò rí nọ́mbà gbà lẹ́nu gate tó bá wọlé tó bá tásìkò tá a bẹ́ fún wọn náà nọ́mbà yẹn la máa béèrè lọ́wọ́ ẹ̀ tí ò bá ti rí mú jáde ajá sí pé ó wá gbọ́ wá sí ní òní nìyẹn bọ̀ mo lè àṣùọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má rush ẹ dẹ̀ má dààmú rárá ṣe rí nọ́mbà tó wà ńlẹ̀ ó kárí àwa tá a wà nínú ilé presently ẹ jọ ṣe ń gbọ́ mi dáadáa ẹ má yọ tiẹ̀ a máa pè é ní one by one ẹ ṣe máa pè é lọ́dún ìtorí Ọlọ́run ẹ má yọ tiẹ̀ ẹ má da láì rú àwọn ọmọ bó pọ̀ níbà wọ́n dẹ̀ kókò bókò lọ́wọ́ kò wá ní da kéèyàn wá palẹ̀mọ́ Ramadana pẹ̀lú kòbókò àwọn tẹ́lẹ̀ ṣe rádaràda lọ́dún tó ń lọ ń bíbà yìí àwọn bọ́ìsì kan bọ́ sórí rice wọ́n bẹ̀rẹ̀ sí ní jù síra wọn lọ́dún yìí bẹ́yẹn ló bá dẹ́rú ẹ̀ wò kò ní fi ara rẹ̀ gba Ramadana torí gbogbo géètì tó wà bíbà yìí náà ti tì gbogbo ẹ̀yọ kọ̀ọ̀kan bẹ̀dẹ̀ ni àwọn mọ̀pọ̀ wà o dẹ̀ láǹfààní àti gbàbí kẹ̀kẹ́ jáde mọ́ kọjá ẹ̀yọ kẹta síkalẹ̀ yìí a máa wá wò bí wàá ṣe kó ráìsì méjì jáde ń bì ẹ bá yóò mú ànábì dáadáa ẹ tún yóò mú ànábì dáadáa ẹ tún yóò mú ànábì dáadáa ó dáa bẹ́ẹ̀ àbí ó dáa ẹ yóò mú ànábì kí ni mi ò dùn dáadáa so inshallah rahman a máa bẹ̀rẹ̀ pínpín nọ́mbà yẹn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tá gba nọ́mbà mẹ́díkà gbogbo nọ́mbà tó bá wà lórí mẹ́díkà wọ́n ní kò tí ì ju 500 lọ ẹ wo àwọn nọ́mbà tó wà lọ́wọ́ yín ìwọ tó bá yẹ kó sì gba nọ́mbà mẹ́díkà ẹ wo dáadáa ẹni títí ẹ bá kọjá 500 kó náwó náà. Now, okay. Ká má dá wọn tán ṣe medical lọ́ní ká má dá wọn dúró wọ́n ní ẹ̀yìn tí nọ́mbà 191 to 200 wọ́n ní kẹ́ lọ ṣe medical ẹ̀jọ̀ nítorí Ọlọ́run 191 to 200 ẹ lọ síbẹ̀ yóò lójútùú dáadáa lọ́dún yìí initially mo rò pé màá tiẹ̀ lọ lékè ńlọ pààrọ̀ aṣọ ni àmọ́ mo rí i pé bá a wà báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni kí n lọ sẹ́gbàá àbí ẹgbàre wà so ẹ wá tẹ́tí ẹ gbọ́ dáadáa èmi fúnra mi ni mo fẹ́ pín nọ́mbà yẹn mi ò fẹ́ kó dàrú rárá lọ́dún yìí ṣé wá rí nọ́mbà yẹn nìkẹ́nikẹ́ wá dì mú tó bá tásìkò náà gbogbo àwọn mọ̀pọ̀ yẹn wà níbà yìí ẹni tí wọn bá pe nọ́mbà ẹ̀ kò lẹ́tọ̀ọ́ àti rìn dẹ́ta ní àyìn mo dẹ̀ tún fẹ́ kíní kan yé yín lọ́dún yìí nínú ẹ̀rọ ẹlẹ́kẹ̀ẹ́ta tó ṣẹlẹ̀ lọ́dún tó lọ òun ni pé lẹ́kṣọ̀ pọ̀ apẹ́ka tó bẹ̀rẹ̀ sí ní pín oúnjẹ and I am assuring you this year that is not going to happen like that so that gbogbo wa ó ti pín tá a bá fẹ́ pín a ti máa lọ lé kó tó di pé lè máa ṣúdè kò dé gbogbo ó máa di dàrú dàpọ̀ sódà bẹ́ẹ̀ àwọn ètò tá à ń ṣe ní àtẹ̀kẹ́ tí ò jẹ́ kí n ti gba máìkì rárá nìyẹn now mo nídìí mo bó méjì lọ́dọ̀ mi ní àyín pẹ̀lú àwọn báńsà tó wà lẹ́yìn mi ẹ̀yin máàmù ti ara yín síbẹ̀ yẹn tó bá di gòbè ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kẹ̀kẹ́ ìmáàmù àríṣekọ́lá nìkan kó máa bọ̀ òun náà ò lè jà sẹ́wọ̀ àmọ́ kẹ́sà ti ẹ̀rí lẹ́yìn mi pé ẹ̀yin bàbá ni mo wà yìí ẹ yòówù ànábi kí mi ó dùn ó yá another one wọ́n mọ̀ pò wọ́n mọ̀ pò now.
àwọn ẹ̀ka wà tá àti ìrí nọ́mbà mẹ́díkà gbà ẹ sì ní sùúrù o ṣe rí àwọn tẹ́wà ń tà yẹn máa padà wọlé bọ̀tí ń ta fi ní ká dúró náà ni pé ẹ̀yin tẹ́ ti wà nù léyìí kí nọ́mbà kárí yín náà so inshallah rahman imam kuba nọ́mbà tó wà ńlẹ̀ ju ó times 2 àwọn àtàwà nù lé báyìí so imam kuba kún ẹ fún mi láti rí 000 to 100 ẹ̀yin kó wájú mi ẹ kó mi gbàdàgbà ẹ sún mẹ́yìn ẹ̀yin ẹ má bọ̀ ẹ̀yin ẹ wà lẹ́yìn mi báyìí torí ẹni tó bá ṣe rí pé ẹ má bọ̀ ẹ ṣeun wọn àti kókòkókò yín yé dé ni tọ̀. Now, nọ́mbà alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ pè yìí ẹni tí nọ́mbà mẹ́díkà nọ́mbà 1 bá wà lọ́dọ̀ rẹ̀ kó máa bọ̀ ń tà nọ́mbà 1 to 10 1 to 10 ẹ mú dání o ìmọ̀ nǹkan bá kú kó ilé ìsinmi kìíní náà ẹ wá àpò mi ẹ wá náílọ̀nù mi kẹ́ lè máa gba nù tẹ́ bá tún fẹ́ mélòó nǹkan. 1 to 10 1 dà ẹ má ti gbà lọ́wọ́ wọn tá a bá ti fi kíni wọn lọ́wọ́ 1 bàbá ẹ lọ jókòó ẹ fi sápò torí Ọlọ́run. ètí àmú òpin àwọn kábùyàn ní nǹkan òpin àtòṣì. ìtì àmú òkè ń ní kábùyàn ní nǹkan òpin àtòṣì. ẹ gbọ́ dáadáa o wọn à kí ń bá èèyàn gbé ráìsì lọ lé mi báyìí lónìí o àwọn síkírọ́rìtì ò nígbà kó gbé méjì dání o kódà tó bá yẹ pé wọn ló ní wọn máa gbà á lẹ̀ o máka níbi tá a wà yìí alikari àtúkẹ́ni kọ̀ọ̀kan ó gbé títí ẹ̀. Yàmú kí n ní ká fún yẹn ní nǹkan pé àtọ́sí. Ìtì àmú kí n tánwó. díẹ̀ ìmọ̀ àjọ bọ́lá oṣù 171 172 172 173 174. One 38 wọlé wà tẹ́lẹ̀ kò sí problem ẹ bá wọlé ẹ má bọ̀ báyìí ẹ lọ bá wọn ẹ wo lára nọ́mbà tó wà lọ́dọ̀ yẹn gbà ya ẹ kọ́ wọn odò ọ̀tọ̀ lórí ìdó ẹ̀ 173 174 175 176 177 178 179 180 180 to 190. Àdìjọ Kọ́lá. O ṣeun. Ìrìyàwó 180. Yàrá àbùkù wọn. Qala Rasulullahi. Qala Rasulullahi sallallahu 182 wa sallam 182 183. Ar-Rahimu. Ẹgbà ṣe láwọn nọ́mbà tá a bá pe àwọn nọ́mbà yẹn táwọn ènìyàn ò bá ti dé ọ̀dọ̀ yín la máa rí fáwọn sí ẹ. 182 182
184 184 185 184 ẹgbà ayiwa 185 186 187 tó bá dẹ̀ lọ ní ìbùwọ́n. 188 189 kó láwọn òpó lówó. o ṣeun. kó láwọn òpó oríṣe. kó láwọn òpó 190 òkè òkè. 191 to 200. ọmọ èèyàn tó. torí jẹ́ tí ń fún yàn. òkè ṣàlọ́wọ́ ẹ̀ ń gbé. 230. 235 to 245. medical ẹ lọ ṣe medical. kárájú ṣàánú ẹ̀dá o. bàbá ti fẹ́ kọ́ bọ́ọ̀lù wa ó ṣe kẹwàá. ìtìyàwó òkè ń tán o. káfíńyà ní nǹkan ò pé. 192. ìtìyàwó òkè ń tán o. 193. káfíńyà ní nǹkan ò pé àtúnṣe. 194. kẹ́ẹ̀dá o. tàbátì ọmọlú wa ó ṣe kẹ́ẹ̀dá. 194. bámúbámú lèmi yó. o ṣeun. mi ò mọ bébí ń pọ̀ mọ́ ẹ̀dá kan. ire. bámúbámú lèmi yó. èmi yóò máa pè bí ń pọ̀ mọ́ àdámọ̀ ire. ọ̀rọ̀ tí yóò dára nìyẹn mùsùlùmí má sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀. àṣà tí yóò dára nìyẹn mùsùlùmí dàrú ẹ̀ láṣà mọ́ ire. káyọ̀jú ṣe kẹ́ẹ̀dá o. tábà ti fẹ́ kọ̀ bá olúwa ó ṣe kẹwàá. èyí tí mú òkè ń ní. 198 199 200. Yasọ̀bẹ̀yì. káfíńyà ní nǹkan ò pé àtúnṣe. ire. Márájú ṣe kẹ́ẹ̀dá o. tó bá ti fẹ́ kọ́ bọ́ọ̀lù wa ó ṣe kẹwàá. kí ni náà. 200. àti ẹ lọ bá wọn bẹ̀rù. nọ́mbà wo ni àwọn. no 200 na 200 la dé náà. everybody kọ́ lọ jòkó náà. ìrìn àmú o máa ń filẹ̀ àrídì. no àti ìpè 201. ìrìn àmú máa ń filẹ̀ àrídì. ẹ̀sùn méjì díẹ̀ ẹ jẹ́ kẹ́mi náà bọ́ sọ́ńdà kínní. ìrìn àmú o máa ń filẹ̀ àrídì. o ṣeun. yàrá àmúkù máa fi sábà. ẹ yóò nílò ẹ wálẹ̀ náà. special announcement blood bank Lagos State wọ́n wà ń bí báyìí ẹ jọ̀ọ́ ẹ gbọ́ mi dáadáa o ẹ̀yin ọkùnrin àti ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá láǹfààní àti donate ẹ̀jẹ̀ kalẹ̀ fún ìjọba Èkó torí àwọn tí wọ́n wà ní hospital wọ́n wà ní bíbá ilé ní kò wá ń ṣe pé máa gbàjẹ́ lára yín lásán o ẹni tán bá fẹ́ gbẹ̀jẹ̀ lára ẹ̀ wọ́n máa wò ó wò sófìtì káwọn gbẹ̀jẹ̀ lára ẹ̀ àbí kò fìtì tó bá ti já sí pé wọ́n rí gbẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ ò tó wọ́n máa ní kẹ́ lọ jòkó wọ́n àwa ní kẹ́ lọ jòkó lásán wọ́n máa fún yín lógún ẹ̀jẹ̀ wọ́n àtún ní gbẹ̀jẹ̀ lára yín ẹgbọ́n lọ́n tóbi. ẹ̀yà kọ̀mọ̀lá wọn làwọn àwọn Rotary Club ni wọ́n. ẹlẹ́ẹ̀kejì ìwọ tó bá wá fit tó donate ẹ̀jẹ̀ wọ́n máa gba ẹ̀jẹ̀ yẹn wọ́n máa wá tún fún ẹ lóògùn ẹ̀jẹ̀ wọ́n tún wá láwọn pákéjì tí Rotary Club táwọn náà gbé wá láti lè fi sọpọ́ọ̀tì charity program tí à ń ṣe yìí Ìkòyí Rotary Club àwọn náà wà ń bí láti lè sọpọ́ọ̀tì gbogbo ẹni tó bá fi ẹ̀jẹ̀ kalẹ̀ wọ́n wà ń bẹ̀ yẹn ẹ lọ dìde ẹ lè lọ gbà á
mẹ́wàá ni o ẹni tó bá ní tírẹ̀sì kó jẹ́ àmọ́ ẹ̀sùn mẹ́yìn ẹ ti pọ̀jù wọ̀nyí. Abraham ẹ lọ jókòó gbogbo yín ẹ lọ jókòó lùtìfì ẹ lọ jókòó. Alhamdulillah ọkùnrin mẹ́wàá tó bá ní tírẹ̀sì láti donate ẹ̀jẹ̀. Mùsùlùmí pàtàkì ẹ̀ lọ́rọ̀ mọ́. Ìròyìn tí ó dára nìyẹn. Mùsùlùmí pàtàkì ẹ̀ lásàmọ́ òye. Bọ́jú ṣe kẹ́dà o. Bàbá ti fẹ́ kọ́ bọ̀ olùwà ó ṣe kẹwàá. Ètè ààbò òkè wọn ni káfíà ní kan òpè àtòṣì. Ire Ètè ààbò òkè tánwó káfíà ní kan òpè àtòṣì. Bọ́jú ṣe kẹ́dà o. Tàbá ti fẹ́ kọ́ bọ̀ olúwa ó ṣe nọ́mbà yìí kọ́ kẹwàá. nọ́mbà yìí ẹ wò ó dà ó dà. Ara ìmúna. Ó ṣe wà ní ṣekọ́lá. Ara ìmúna. Ṣé ẹ ti gbà? Yẹ̀rẹ̀ amúmúra àmọ́. Ire àwọn Máa fi yàrí ni yàrá àmúkọ̀ wá. Nọ́mbà 10 to 20. Èmi ò mọ̀ pé òbí ń pọ̀ wọ́n ẹ̀dá mọ́ ire. Bàmúbàmú lèmi yó. Èmi ò One to òbí ń pọ̀ mọ́ 10 to 20. Ire. Ìròyìn tí ó dá nìyẹn. 11. Mùsùlùmí máa sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ mọ́. Ire. Àṣà tí ó dá nìyẹn. Mùsùlùmí máa sọ̀rọ̀ ẹ̀ láṣà mọ́. Àwọn power bank ṣe bí tí mo ní ká ṣe. Àrẹ́jù ṣe kẹ́dà o. Àrẹ́jù ṣàánú ẹ̀dá o. Àníṣe mọ́ àrẹ́jù ṣe kẹ́dà o. Tó bá ti fẹ́ kọ́ bọ̀ olúwa ó ṣe kẹ́. Ìdí àmú òkè òní. Káfíà ní nǹkan òpè àtọ́ṣe. Ọkùn ọdún. Ìdí àmú òkè òtáwó. Àwùyá ní nǹkan òpè àtọ́ṣe. Ire. Àrẹ́jù ṣe kẹ́dà o. Bàbá ti fẹ́ kọ́ olúwa ó ṣe kẹ́. Ṣùgbọ́n bábúbábú lèmi yó. Èmi ò mọ̀ pé bí ń pọ̀ máa dámọ̀ ire. Bámúbámú lèmi yó. Èmi ò mọ̀ pé bí ń mọ̀. 21 to 30. Ọ̀rọ̀ tí kò dára nìyẹn. Mùsùlùmí máa sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́. Ẹgbẹ́ lè gbòbí. Àṣà tí ò dára nìyẹn. Mùsùlùmí máa dábò ẹ̀ láṣà mọ́. Ire ẹkùn lọ́wọ́. Ọ̀rẹ́jù ṣe kẹ́dà o. Ẹjọ́ pé. Tó bá ti yẹ kọ̀ bọ̀ olúwa ó ṣe kẹwàá. Ìtì àmú. Ọkọ̀ bóyá ní nǹkan ògbé àtòṣì. Ire. Ìtì àmú òkè ìtọ́wọ́. Àbúyá ní nǹkan ògbé àtòṣì. Ire. Ọ̀rẹ́jù ṣe kẹ́dà o. Ọba ti fẹ́ kọ́ bọ̀ olúwa. Ó ṣe kẹwàá. Kẹ̀dá bùyà níta. Àdìsẹ́ Kọ́lá. Kẹ́dà búyà. Wọ́n gbọ́dọ̀ 13 ni. Alájà ẹ máa lọ. Ẹ fún wa ní èèyàn kan bẹ̀ yẹn. Alájà Fausia ẹ máa bọ̀. Ẹni tí bá ti ṣe wákìlì lọ tó bá ti tó mẹ́yẹ ẹ̀yin lẹ́fà tó bá ti fẹ́ lọ ẹni jẹ́ kẹ́ni yẹn ó lọ. Ẹ lọ ṣe mítìnì ẹ fún wa lẹ́yọ̀ kan bẹ̀. Now ẹ̀yin tẹ̀ ń ṣe mẹ́díkà lọ́wọ́ tá a bá ti pe nọ́mbà yín ẹ má lọ.
tábàlẹ̀ ti pe nọ́mbà yín ní kẹ́ ẹ láǹfààní àti lọ sí ibẹ̀ bámúbámú lèmi yó èmi ò mọ̀ pé bí ń pọ̀ mọ́ dáàmú. ọ̀rọ̀ tí ó dára nìyẹn mùsùlùmí wọn sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ kan. Thirty 1 to 40. Orun yẹn. Lórí sísẹ́ kó káàkiri ẹni máa lò. Nọ́mbà wo nìyẹn? 31. Ẹ bá gbé wáyé mọ́. ọ̀rọ̀ tí yóò dára nìyẹn o. Mùsùlùmí àdàrú ẹ̀ lábàbà. Ṣe kẹ́ẹ̀dá o. Bàbá ti fẹ́ kọ́ bá Olúwa ó ṣe kẹwàá. Kẹ̀dá bùyà nìkan. Ìyẹn ò pé kí ọ̀la ẹ̀dá ò parun. Tó bá yẹ lónìí mú wọn, ìyẹn ò gbé kí n tí ó tó ṣẹ́kù. Ó ṣẹ́kù o. Wọ́n ti dọwọ́ lù. Ìyẹn ò lọ kò lọ, ìdá lu èèyàn lọ. Ẹ padà sórí ọwọ́ ti tẹ́lẹ̀. Orí ọwọ́ tẹ̀ ń bá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní kẹ́mọ́. Nọ́mbà wo ṣẹ́kù Yorùbá nọ́mbà? ẹ paná kẹ́tù gbé. Kẹ̀dá bùyà yìí nǹkan. 41 to 50. Tó bá dé lónìí bù wọ́n, ìyẹn ò pé kí n tí ó tó ṣẹ́kù. Kó láwùwò lówó. Kékeré yẹn. Kó láwùwò pé orí ṣe. Kó láwùwò pé ó kọ́lé. Kó láwùwò pé ó ralẹ̀. Òkè òkè ṣálọ́wọ́ ẹ̀ ń gbé. Ọmọ èèyàn tó rí jẹ tó fún yàn. Òkè ṣálọ́wọ́ ẹ̀ ń gbé. Ọmọ èèyàn tó rí jẹ tó. Ẹ bá sọ fún Adéṣekọ́lá nọ́mbà tó bá ti fẹ́ pè. Medical àbí? Medical. Kí ni yẹn? Ojúṣe kẹta o, bàbá ti fẹ́ kọ́mọ Olúwa ó ṣe kẹwàá. Ẹnjìníà. Ìyàwó kí n ní. Ìsókè. Ọmọyàn ní nǹkan òpè àtòṣì. Ire. Ìdíyàmú kí n dáwó. Ọmọyàn ní nǹkan òpè àtòṣì. Kárájú ṣe kẹ́ẹ̀dá o. Bàbá ti fẹ́ kọ́ Olúwa ó ṣe kẹwàá. 248 to 255. Medical 255. Ẹnjìníà jọ torí Ọlọ́run o. Níta fẹ́ ṣe pọ̀ o. Kini fail. A nídìí eléyìí mọ́. A nídìí ẹ̀ mọ́. Ẹ lọ gbé sẹ́gbẹ́ kan bẹ̀yẹn. A nídìí ẹ̀ mọ́. Ẹ̀rí pé ó wúwo. 51 to 60. 51 to 60. 51 to 60. Àfihàn ní nǹkan òpè àtòṣì.
52. ìtìyàmú òkè tó wọ́. Ẹnjìníà jẹ́ kí kíní lọ sókè dáadáa. àbúyọ̀ ní nǹkan pé àtọ́sí. Ire. kájú ṣe kẹta o bàbá ti fẹ́ kọ́ bọ̀lú wa ó ṣe kẹwàá. Kẹ̀dá bùyà nìkan. Kẹ̀dá bùyà nìkan o. Ìyá ò pé kí ọ̀la ẹ̀dá ò parun. Abára ló ní bùwọ́n o. Ìyá ò pé kí tí ó tó ṣẹ́kù. Kó láwọn òpè ralẹ̀. Kó láwọn òpè kọ́lé. Kó láwọn òpè oríṣi. Òkèèkè sálọ̀wọ́ ẹ̀wù gbé. Ọmọ èèyàn tó rí jẹ tí ń fún yá. ọmọ èèyàn tó ń jẹ. Àlọ́ kẹsàn lọ́wọ́ ẹ̀wù gbé. Ọmọ èèyàn tó rí jẹ tó fún yàn. Ire rọ́jú ṣe kẹ́ẹ̀dá o. Mo ní kó rọ́jú ṣàánú ẹ̀dá o. Tó bá ti fẹ́ kọ́ bá Olúwa o. Ṣé kẹwàá. ìyá òkè tó wọ́. àbúyọ̀ ní 61 to 70. àtọ́sí. 61 to 70. ìyàmú òkè tó wọ́. káàbùyọ̀ ní nǹkan òkè àtọ́sí. kájú ṣe kẹta o. Alimudiru. bàbá ti fẹ́ kọ́ bọ̀lú wa ó ṣe kẹwàá. Bámúbámú lèmi yó. ẹni tó bá lọ ọmbrẹ́là kó yá wa. Bámúbámú lèmi yó. Èmi ò mọ̀ pé mi ń bọ̀ máa dákẹ́. Ọ̀rọ̀ tí ò dára nìyẹn. Mùsùlùmí lọ́sọ̀rú ẹ̀ lọ́rọ̀. Àṣà tí ò dára nìyẹn. Mùsùlùmí máa dárú ẹ̀ láṣàmọ́ o. Kájú ṣe déédá o. Àmọ́ ti bẹ̀ kọ́ mọ́ Olúwa ó ṣe kẹwàá. ìtìyàmú òkè òní. 70. nìkan ò pé 71 to 80. ìtìyàmú òkè òǹtọ́wó. káfúnyà ní nǹkan ò pé àtòṣì. aráàlú ṣe kẹta o. bàbá ti fẹ́ kọ́ bọ́ọ̀lùwà ó ṣe kẹwàá. Arọ́hìmú. àwọn tó ń sanu èèyàn láyé. àwọn abuja budanu. Arahimuna. àwọn amotijẹ ẹ̀yin náà jẹ́ Ṣeun. Ẹ ṣeun. ẹ̀yin náà gbà tiẹ̀. Ẹ ṣeun. Àmín. gbogbo àwọn tó. Arahimun. gbogbo òlu tó ti ń fún yàn. gbogbo èèyàn ti ń fún yàn. gbogbo ṣeun. àyè tó ti ń fún yàn. Arahimun. gbogbo ògbà tó bá ń fún yàn. Ẹ ṣeun. gbogbo àsìkò. Akú ọdún ẹ ṣeun. ẹni tí bá ń fún yàn ló yẹ. Yẹ̀rẹ̀ àgùnmú àwọn nù. medical 256 to 265 ẹ lọ síbẹ̀ 256 to 265. ọlọ́run máa ká wọn náà. Yẹ̀rẹ̀ àgùnmú àwọn nù. àwọn tó bá ń fún yàn wọn ẹ̀ lè gbá bára. gbogbo olówó tó ṣe. àwọn ọmọ wo lọ́gbà. gbogbo àwọn tá dúró tó tọ́jú tálíkà. ọlọ́run tọ́jú àwọn ọmọ wọn ni. Ìyàwó. iná gbogbo ẹ mo lórí ń ẹ̀. filẹ̀ àrídì àmúkùn máa fi sáwà. Bámúbámú lèmi yó. fọláwìyọ tó lè bí fọláwìyọ. Ẹni sùúrù. Wọ́n ti ń lọ bí aṣọ. Ó yẹ ẹ lọ máṣọ ẹ lọ máṣọ ẹ lọ máṣọ ẹ lọ máṣọ ẹ lọ mú
ẹ lọ káṣọ. amúgbàmú ìyó èmi ò mọ ẹbí ń bọ̀ ọmọ ẹ̀dá kan. ọ̀rọ̀ tí ó dára nìyẹn mùsùlùmí fásitì ẹ̀ lọ́rọ̀. fún yà. àṣà tí ó dára nìyẹn mùsùlùmí máa dàrú ẹ̀ lásàmọ́ o. torí aṣọ. ọ̀rọ̀jú ṣe kẹ́ẹ̀dá o. ọ̀rọ̀jú ṣe kẹ́ẹ̀dá o. ọba tí fẹ́ kó Olúwa ó ṣe kẹwàá. àìpàdé kọ́. ní ìpàgbé àtọ́sí ire ìtìyàwó kí ń táwó kábùyà ní ìpàgbé àtọ́sí ojúṣe kẹ́ẹ̀dá o tó bá dìbò kọ̀ọ̀bọ̀ Olúwa ó ṣe kẹwàá. ara àgbọ̀. يرحم الرحمن ó ṣeun la ilaha illallah ẹ láwọn ẹrú ọlọ. ìrìyàmú máa ń filẹ̀ àrídì yàmúkú máa fi sáyà. amúbámú lèmi o. máa gbà àbọ̀ sí mo fẹ́ kẹ́ jòkó dáa má wọrí. èmi ò mọ̀ pé bí n pọ̀ mọ́ dábàá. ire ọmọ múlẹ̀ mi yé èmi ò mọ̀ pé bí n pọ̀ mọ́ ẹ̀dá kan. ọ̀rọ̀ tí ò dáa nìyẹn mùsùlùmí máa sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ mọ́. ọ̀rọ̀ tí ò dáa nìyẹn mùsùlùmí máa dábò ẹ̀ láṣà mọ́. ojúṣe kẹ́ẹ̀dá o tọwọ́ ti fẹ́ kọ́wọ́ Olúwa ó ṣe kẹwàá. ìtìyàmú òkè. kẹ bá ti máa ṣe bẹ́ẹ̀ padà lọ sórí ìjókòó ni. kan rò pé àtòṣì. ìtìyàmú tó bá sì wọ́ mo sọ nọ́mbà rẹ nù nítorí aṣọ. èyí ní wà láyé kí tiẹ̀ ó mọ́ pa. ojúṣe kẹ́ẹ̀dá o tàbá ti mẹ́kẹ́ kọ́ Olúwa ó ṣe kẹwàá. ẹ ní sùúrù díẹ̀ o má sọ nọ́mbà ráìsì nù torí aṣọ má sọ nọ́mbà ráìsì nù torí aṣọ o. kò sí sórí o. ìyá kan ní. La ilaha illallah. ẹ dákun ẹni tó bá rí pọ́ọ̀sì ẹni tó bá rí pọ́ọ̀sì ẹ dákun ẹ máa filẹ̀ o. ẹ jọ nítorí Ọlọ́run ètò wa pọ̀ lẹ́ni ọkọ ẹlẹ́yà ọwọ́ ẹ̀ ní iPad yẹn wà máa chẹ́kì ẹ̀ dáadáa tó bá ti ń kú bẹ́ẹ̀ bí 20 tó fẹ́ kú kọ́kọ́ kọ́ tiẹ̀ tó bá ti ń kú bí 20 tó ò rí cháàjì tètè kọ́ tiẹ̀ kó sèfù bẹ̀rẹ̀ náà á tún bẹ̀rẹ̀ mi. àwọn bọ́mú lè mí yó. 81 to 90. èmi ò mọ̀ pé bí òun pọ̀ mọ́ ẹ̀dá kan. ọ̀rọ̀ tí ó dáa nìyẹn. mùsùlùmí máa sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ mọ́. ire àmọ́ tí ó dáa nìyẹn mùsùlùmí máa dárú ẹ̀ láṣà mọ́. ire ojúṣe kẹ́ẹ̀dá o ojúṣe kẹ́ẹ̀dá o tọwọ́ ti rẹ̀
Pé àtúnṣe ire. Ètè amòkè ọ̀tọ̀wọ́. Kábùyà ní nǹkan pé àtúnṣe ire. Àtúnṣe kẹta o. Tàbá ti mẹ́kọ̀ Olúwa òye kẹwàá. Rahimuna. àwọn tó ń ṣàánú èèyàn. Lọ́dún yìí ẹnìkan ò ní gbàgbọ́ méjì lọ. sí àpò méjì. Tó bá ti tẹ́ta wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ni. àpò kan ni àpò kan. Allah. Ẹ dẹ́ni kẹ́tẹ́ nìkan kó lọ pariwo ẹ ná fún ni. ẹ bá ti tọ́jú bọ́ọ̀sì yín ẹ wò ó. ẹ lọ mẹ́ẹ̀ ẹ má fi hàn dàbí irú ẹ lọ wá bọ́ọ̀sì yín mẹ́ẹ̀. àbí ẹni tó fẹ́ lọ máa sọ náà máa wà pé bọ́ọ̀sì yìí tó ń fálù lálọ́ mú. so wọn rojọ́ yẹn ní stadium fóònù tó bá sọnù mẹ́. bàbá Rahimuna. 91 to 100. Amúhùnrahmánù. Ìròyìn àmú o máa ń filẹ̀ àrùbí. Àríṣe Kọ́lá o. Yarhamukum man fi sama. Kẹ̀dá bùyà nìkan. Yẹ ò pẹ́ kí ọ̀la dá ògbà wọn. Ó gbọ́dọ̀ lóní bùn wọ́n. Ìyá ògbégún tí ó tó ṣẹ́kù. Kó láwùwò pé Wọ́n ti rí pọ́ọ̀sì o. Wọ́n ti rí pọ́ọ̀sì. Kó láwùwò pé Ṣọlẹ̀ God bless you. kó láwùwò pé ó ralẹ̀. Olóògbé sálọ̀wọ́ rẹ̀ ń gbé o. Ọmọ èèyàn tó ń yọ ti ń mú yọ. Òkè lọ́wọ́ ẹ̀ ń gbé. Ọmọ èèyàn tó ń yọ ti ń mú yọ. Ojúṣe kẹta o. Tábà tí wọ́n kọ́bọ̀ Olúwa ó ṣe kẹwàá. Àbúyá ní nǹkan ò pé àtúnṣe. Kábúyá ní nǹkan ò pé àtúnṣe. Ẹni sùúrù náà. Ẹyin bánsà yẹn dà. Bánsà bánsà. Ẹ jẹ́ kójú yín máa ṣọ́ gbogbo ohun tó ń bẹ lórí yáàsì. Ẹ dákun ẹ já jòkó. Ẹ jòkó kò síbi tí ò ní dé. Ẹ jòkó lẹ̀ ẹ jòkó lẹ̀ ẹ jòkó Nọ́mbà lẹ̀. tá a pín lẹ́ẹ̀kan. Nọ́mbà yẹn a ti pín dé 200 àbí. Now 201 to 210. Ẹ máa bọ̀ wá gba nọ́mbà yín. Ẹ̀yin tẹ́ ti gba mẹ́díkà. Ẹ jọ ẹni sùúrù àti ìdọ̀rọ̀ yìí. Ẹ mú dání. Ẹ̀yin tí nọ́mbà yín bá bọ́ sáàrin 1 to 100 tẹ́ẹ̀dẹ̀ tí ìgbó orúkọ yín ẹ lè padà wá bá wa o nọ́mbà yín wà níbí. Bọ̀dí sí ẹ̀yin tẹ́ ẹ mú mẹ́díkà pépà dání 201 to 210. Oya. 201 ọ̀dà. 201 dà. 201 dà. 202.
medical 265 waliyulayi ọba àgbẹ̀jẹ̀kúmẹ́lì. alẹ́kọ̀ọ́ ìyanu kàlámọ́lá. ibadallah rijalallah ainuna bihaunillah. aṣọ ni wọ́n pín ní àná. wakunu aunana bila ansana bi fadilillah la ilaha ahlan wa sahlan wa marhaban bikum. La ilaha illallah ẹ ṣé Muhammadu Rasulullah. alẹ́kọ̀ọ́ ìyanu kàlámọ́lá. ẹni tó rí ṣe ìwọ ọlọ́run ni. ó jágbọ́n lọ́dọ̀ yìí máṣàlá bàbá táyé ṣe láti ti òní o. Ìwọ ọlọ́run ni. ẹni tó gọ́lé Ìwọ ọlọ́run ni. ẹwà àwọn ọ̀gá ó ti kọ́ o. Ìwọ ọlọ́run ni. ẹni tó bí bá Ìwọ ọlọ́run ni. ẹwà àwọn ọ̀gá ó ti kọ́ o. Ìwọ ọlọ́run ni. ẹ̀rù bá a ṣe ń lóyún. Iṣẹ́ Olúwa ni. ẹ̀rù bá a ṣe ń bímọ. Iṣẹ́ Olúwa ni. ẹ̀wù bọ́mọ ṣe ń rà. Iṣẹ́ Olúwa ni. ẹ̀tún bọ́mọ ṣe ń rìn. Iṣẹ́ Olúwa ni. ẹ̀wù bọ́mọ ṣe ń sọ̀rọ̀. Iṣẹ́ Olúwa ni. ẹ̀wù bọ́mọ ṣe ń dàgbà. Iṣẹ́ Olúwa ni. kálímọ̀ tàbí àbímọ̀ tàbí ibi tó ti ṣe lédi ká Aláàbí kálímọ̀ tàbí ìlú ìyẹn sáni àbímọ̀ tàbí ìlànà mọ́ ọ̀yà ṣubú ọ̀nà là wàbí ẹ̀wùdí ṣubú ọ̀nà là. ilé ayé mi. Ọlọ́run ìwọ lọ́dọ̀ mi. Gbàgbé ẹ̀ o. Ọlọ́run jọ̀wọ́ ẹkùn wọn gbàgbé mi. Àyìnlá àyìnlá ẹ̀wì dáadáa. Àwọn Muhammadu Rasulullah. Alukalamu. ìdọ́lọ́ Ìwọ Ọlọ́run ni. ẹwà àwọn àtàwọn ìdí o. Ìwọ Ọlọ́run ni. Ojú wa ṣe ń máa. Iṣẹ́ Olúwa ni. Ẹ̀rọ lórí ṣe ń ràn. Iṣẹ́ Olúwa ni. Bàbá bá ṣe ń fẹ́. Iṣẹ́ Olúwa ni. Kàtó wo bóyá ṣe ń ràn. Iṣẹ́ Olúwa ni. Tó bá rí bẹ́ẹ̀, ìwọ ló dá mi. Èmi ò gbàgbé rẹ̀ o. Ọlọ́run jọ̀wọ́ àdínkù wọn gbàgbé mi. Àyìnlá ẹ̀rù dáadáa. Àyìnlá àyìnlá àyìnlá. Muhammadu Rasulullah. Alukuraanu kalamu. Bóyá ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo máa pẹ́ wá. Ọlọ́run mi mo wá dúpẹ́. Mo wá dúpẹ́. Ọlọ́run mi mo máa pẹ́ wá. Torí wọ́n ọba tó ń ṣe pàná. Ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́ ó ti dájú pé wà á ṣe ìtọ́lá. Àwí dáadáa kò mọ̀ sáṣẹ tì nínú ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run mi mo wá dúpẹ́. Àdó
àtọ̀rẹ́ ni mo dúpẹ́. Àná àtọ̀rẹ́ ni mo dúpẹ́. Ọ̀nà Olúwa ọmọ ọmọ nífẹ̀ yìí ṣògbìn yẹ. Ọlọ́run mi mo wá dúpẹ́, mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọ́pẹ́ wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́ ó ti dájú pé wà á ṣe ìtọ́lá. Ẹ̀rí dáadáa kò máa ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run mi mo wá dúpẹ́. Gbogbo tí ó fẹ́ kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run. Gbogbo tó wù wá kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run. Ẹ̀rọ ló lè ṣe dábò bábí ṣe ọba rẹ̀. Ọlọ́run mi mo wá dúpẹ́, mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọ́pẹ́ wá. Torí wọn lọ́ba tó ń ṣe tàgbọ́n. Àlà ìwọ lọ́ba tó ń ṣe tòkè lọ́wọ́. Ó ti dájú pé wà á ṣe ìtọ́lá. Ẹ̀wí dáadáa ló máa ṣàṣe tì inú ọ̀rọ̀ rẹ̀. Àlà Ọlọ́run mi mo wá dúpẹ́. Àtọ̀rẹ́ àná àtọ̀rẹ́ òní mo dúpẹ́. Àtọ̀rẹ́ àná àtọ̀rẹ́ òní mo dúpẹ́. Ọba Olúwa kò máa mọ nílé yìí wíwèrè. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọ́pẹ́ wá. Torí ọlọ́pàá tó ń ṣe tàná. Àlà ìwọ ọlọ́pàá tó ń ṣe òjì. Nọ́mbà wọn lọ́dẹ. Ó ti dájú pé wọ́n ṣe tọ́lá. Ẹ gbọ́ dáadáa. Mo máa ṣàṣẹ tí inú ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin tí káàdì kékeré ọwọ́ yín 101. Ó ṣeun ká fún yẹn ní nǹkan ògbé àtòṣì ire ìtì àwọn òkè tọwọ́. 106. 107. 108. 109. 110. 111. 111. 110 kó lọ. Arúgbó 111 to 120. 111 to 120. O ṣeun. Ẹ máa jáde bọ̀ wá síta. O ṣeun. Arúgbó to 120. 111. Yẹ̀wò àmú ọmọ àwọn ẹnu. 113. Ṣẹlá àwọn káàdì tàbí gbà yìí kò gbọ́dọ̀ jáde. 114. Ìrí àmú o máa ń filẹ̀ arúgbó. Yẹ̀wò àmú kò mọ́. 117. 119. 120. 120. Tí a mú òkè òun ni káfíńyà ní nǹkan òpè àtòṣì ire. Ìtì a mú òkè ń tẹ́wọ́ káfíńyà ní nǹkan òpè àtòṣì. 121 to 130. 121 121 to 130. to 130. Small card. 121. 121 to 130. 122. Ọ̀rọ̀ náà ti kàn yín ẹ jáde. 124.
ẹ ṣeun. 125. o ṣeun. 126. kíákíá. 127. kíákíá. 128. kí n tọ́wọ́ 129. káfíń mi kan ò pé àtòṣì. 121 to 130. káwájú ṣe kẹ́ẹ̀dá o tábà ti bẹ̀ kàn pa olúwa ó ṣe kẹwàá. ìtì àmú òkè òun ni káfíń nìkan ò pé àtòṣì. ìtì àmú òkè ń tánwó káfíń nìkan ò pé àtòṣì. ẹ ṣeun ẹni máa padà sí. káwájú ṣe kẹ́ẹ̀dá o tábà ti bẹ̀ kàn pa olúwa ó ṣe kẹwàá. kẹ̀dá ọkùnrin ní nǹkan. 131 to 140. 131 to 140. 131 to 140. ẹ̀yin náà ẹ jáde. 132. bùlálà yẹn kọ́. 131 140. 134. 135. 136. 137. kẹ̀dá ọkùnrin ní nǹkan o. bíṣọ̀bọ́lá. 139. ìyá ò fẹ́ kí wàhálà ẹ̀dá ò parun. bó bá dẹ̀ lónìí bùn wọ́n. ìyá ò fẹ́ kí ohun tí ó tó ṣẹ́kù. kó láwùn òfé ralẹ̀. 285 to 295 medical. 285 to 295. Maui. Mashallah. Àwọn tó ń fún yàn àárọ̀ ọmọ wọn bì. bẹ́ẹ̀ni. Ọmọ Fọláwí yóò wá gba ráìsì. Ọmọ Tinubu kò sí bí yóò ní wá gba ráìsì. ọmọ Abíọ́lá. Ọmọ Abíọ́lá ò lè wá gba ráìsì. 285 to 295. medical. Medical 285 to 295. sí àdéhùn gbogbo. Ẹ lọ yẹra yín wò. Ẹ lọ wo àlàáfíà yín. 141 to 150. Ẹ lọ wo 141 to àlàáfíà. 150. 141. Làdìbá. 142. 143. Kéèyàn má dákú lásán mú o. 144. Ẹ lọ fún mẹ́díkà. Gẹ̀dá bóyá ní nǹkan. Ìyá ògbó kí ọlá ẹ̀dá ò parun. 147. Ó bá dẹ̀ lónìí fún wọn. Ìyá ògbó kí. Kí ló ṣe ẹyẹ nílùú? 150. Ẹ ṣeun. Kó láwù pé orí ṣe. Àwọn òní ọkọ́lé. Kó láwù pé kó kọ́lé. Rárá. Kó láwù pé orí ṣe. Gbogbo owó tó. Òkè sálọ wọ ẹ̀wù pé ọmọ èèyàn tó rí jẹ tó ń fún yàn. Àfúnni ó máa lọ náà ni. 151 to 160. 151 to 160. Small card, small card. Ìwé ojúṣe kẹ́ẹ̀dá o bàbá ti fẹ́ kọ́ bá olúwa ó ṣe tẹ́wà. 156. 157. kan ò pé àtòṣì. ire ètè àmú òkè ọ̀fáwó. káfíńyà ní nǹkan ò pé àtòṣì. ojúṣe kẹ́ẹ̀dá o bàbá ti fẹ́ kọ́ bá olúwa ó ṣe tẹ́wà. bámúbámú lèmi yó. mi ò mọ bébí ń pọ̀ mọ́ ẹ̀dá kan. bámúbámú lèmi yó. èmi ò mọ bébí ń pọ̀ 160 to 170. 160. 161 to 170. ọmọ rẹ tí yóò dára nìyẹn mùsùlùmí máa sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ mọ́. ìròrí tí yóò dára nìyẹn o mùsùlùmí máa dárú ẹ̀ láṣà mọ́.
fẹ́ kọ́ Olúwa ó ṣe kẹwàá ìtì àmúkíhun ni káfúyà ní nǹkan òpè àtòṣì ire ìtì àmúkí tọwọ́ káfúyà ní nǹkan òpè àtòṣì káájú ṣe kẹta o abadi fẹ́ kọ́ Olúwa ó ṣe kẹwàá. wàyú tí múna tọ̀ ámà. 171 to 180. 171 to 180. àwọn olùbẹ̀rù Ọlọ́run aláwọ̀ kábìlì. wàyú tí múna tọ̀ ámà. àwọn olùbẹ̀rù Ọlọ́run ní tiwọn. wàyú tí múna tọ̀ ámà. àwọn tó fún yàn ló jẹ bàbá wa jẹ tiwọn. Baba. ẹ̀yà kúmọ̀lá. ala ubi misikina wayatima wasiro. àwọn olùbẹ̀rù Ọlọ́run àwọn onímọ̀ ẹ̀yẹ náà fìlà sára oúnjẹ ní tiwọn. wọ́n bọ̀ ní. Àwọn kan ń gbẹ̀yìn lọ yẹn sọ́nà wà ń bẹ̀. inama Dẹ́ẹ̀tì tí God bless you. liwaji ilayi. Ọlọ́mọ àyẹ̀dúró. Kò sọ́nà ń bẹ̀, nice one. lẹ́nu ìkùnmí nkún jaza wàlá ṣùkúrà. 181 to 190. 181 to 190. ẹ jáde 181 190. 190 181 190. Ṣòwò ọ̀gbẹ́ni. ara ìmúna àwọn àṣàánú èèyàn. arọ ìmúna àwọn atúntẹ̀lẹ́sẹ̀ láyé. ara àwọn ìmúna. aláàánú tálíkà àwọn aláàánú ọmọ òrukàn. yarohamu umurrahamanu. Ọlọ́run ní báwọn bá kẹ́ ọmọ ọlọ́mọ èmi ò kọ́ ọmọ tí wọ́n ní. ìrìàmú máa ń filẹ̀ àrídì. ẹ máa ṣàánú àwọn èèyàn. ìrìàmú máa ń filẹ̀ àrídì. ẹ máa pín ìrẹsì ẹ máa kóúnjẹ ẹ máa pín dáadáa. ìrìàmú máa ń filẹ̀ àrídì. ẹ máa pín gbogbo àwọn olóore láyé. yarohamu kò máa fi sáwà. Olójú fúnra. ìtìyàmú òkè òní káfíyàn ní nǹkan òpè. 191 to 200. 191 to 200. 191 to 200. ẹ̀yin náà jáde síta. 191 to 200. Ok, yes, yes, ó lè gbà, ó lè gbà. 191 to Ẹ fún, ẹ fún, 200. ẹ fún. 191. 191 to 200. 192. 193. káfíyàn ní nǹkan òpè àtòsí. 194. ìtìyàmú òkè tọwọ́. 195. káfíyàn ní nǹkan òpè àtòsí. Ire. kájú ṣe kẹta o. abájọ́ yóò kọ́ bọ̀ Olúwa ó ṣe kẹwàá. ìtìyàmú òkèèwọ̀n ni káfíyàn ní nǹkan òpè àtòsí. ìwọ náà mọ pọ̀ sétí kọ́ ọmọ ló bẹ́ẹ̀. ìtìyàmú òkè òkèèwọ̀n ń tọwọ́. káfíyàn ní nǹkan òpè àtòsí. gbogbo tó bá ti ní ìwọ náà fún yẹn níbẹ̀. Níbo la fẹ́ kájú ṣe kẹta o. tábà sí bẹ́ẹ̀ kọ́ bọ̀ Olúwa ó ṣe kẹwàá. Ẹ wálé, ẹ wálé, ẹ wálé. Fún mẹ́díkà dání medical láti 250 250 títí di 260 máa bọ̀. dé 260 ẹ lọ ṣe medical. Káwá gbà ká máa bọ̀ ká máa bọ̀ ń ta. Káwá gbà. Ẹ̀yin tẹ́ ẹ bá mú nọ́mbà láti 201 ẹ má wá sáàrin yìí o. Ẹ máa bọ̀ wá sí ibi báyìí. Tó yẹ pé nọ́mbà ẹ 201 títí di 210 ẹ máa bọ̀ ń bí. Ẹ wá gba ráìsì ní 201 ẹ̀yin èèyàn ẹ má wá bí ẹ dúró ń bẹ̀ yẹn mo dírú ẹ lọ bẹ̀ yẹn ẹ firi mi. 201 to 210. Yes. 201 to 210. Oya ẹ máa mú wa. Ẹ máa gbà báyìí. Ibi le Ẹ máa bọ̀ báyìí náà.
201. 201 to 210. Ẹgbà lọ́wọ́ ẹgbà nọ́mbà lọ́wọ́ ẹ ṣe. Oya. Ẹgbà lọ́wọ́ ẹ. Gbà ti yé ẹ dáhùn ẹ kó jẹ wá gbà yìí. O ṣeun. $209. Baba 210 to 20. 210 to 220. Ẹ máa bọ̀ ń bí. Oya, ẹgbà. 210 to 220. Ẹ jáde. Oya. 210 211. Àyìnlá. Nàmbàdà. Àyìnlá. To 220. 210 to 220. Ẹ lọ bẹ̀yìn ma. Allah. Ẹ lọ bá wọn. Muhammadu Rasulullah. 210 to 220. Al-Qur'anu kalamullah. La ilaha illallah. La ilaha illallah. Allah. 220 to 230. 220 to 230. Al-Qur'anu kalamullah. Ẹ jọ̀ọ́ ẹ tètè dá wa lóhùn. 220 to 230. 220 230. Allah. Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. 230 to 240. 230 to 240. Àyìnlá. 230 to 240. Àyìnlá. Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. Ẹni tó rí ṣe o. Ìwọ lọ́hùn ní. 230 to 240. 240 to 250. 240 to 250. Ẹni tí yóò ní o. 240 to Ìwọ 250. lọ́hùn ní. Ẹni tó kọ́lé. Ìwọ lọ́hùn ní. Tọ́tí kan. Ìwọ lọ́hùn ní. Àwọn ẹni tó bímọ. Ìwọ lọ́hùn ní. Àwọn tó ti bí o. Ìwọ lọ́hùn ní. Ojúmọ́ ṣe ń mọ́. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bóun ṣe wọ́n. Iṣẹ́ Olúwa ni. Báfẹ́fẹ́ ṣe ń fẹ́. Iṣẹ́ Olúwa ni. Ẹ tún wo bójò ṣe ń rọ̀. Iṣẹ́ Olúwa ni. Kẹ́límọ̀ ta ni. Ó ṣeun. Tàbí bàtà ni. Orí ẹgbẹ́. Bẹ́là ìsáni. Orí. Tẹ́kílà ta ni. Fèlè mìízání. Àyíbàtà. 250 to 260. 250 to 260. Subhanallah. 260. Wa bihamdi. Subhanallah. Ilé azim. Ọlọ́wọ́ ìwọ lọ́dọ̀ mi, èmi ò gbàgbé rẹ o. Ọlọ́run jọ̀wọ́ dákun mọ́ gbàgbé mi. La ilaha illallah. La ilaha Ìmáàmù Tóyìb. Ẹ bá ti ṣí géètì o. Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. 250 to 260. 250 to 260. 260 to 270. 260 to 270.
ẹni tó rí ṣe o. ìwọ lọ́hùn ni. 260. ẹni tí ò ní o. ìwọ lọ́hùn ni. 260 to 270. 260 to 270. $250 to 270. 260 to 270. $270 to 280. 270 to 280. Ẹgbà wé. Ẹ wo nọ́mbà yẹn dáadáa o. Ẹ wo nọ́mbà yẹn dáadáa o. 260 to 270. $270 to 280. 270 to 280. 270 to 280. $270 to 280. 270 to 280. Kí ni nọ́mbà yìí? Ó kù díẹ̀. 270. Tukini. 270 to 280. $270 to 280. Imam. Ẹ gbé ẹ dáhùn. O ṣeun. $280 to 290. 280 to 290. $281 to 290. 281 to 290. 291 to 300. 291 to 300. O ṣeun. Nọ́mbà yìí la lè fi ṣe. 291 to 300. $291 to 300. O ṣeun. Ẹni tó bá wà ní 280 àbí nọ́mbà kékeré tó wà lọ́wọ́ ẹ̀ ó wà lọ́ndà 1 to 300 máa bọ̀ ń ta o. Jáde síta. Kékeré káàdì kékeré. 1 to 300. Díẹ̀. O ṣeun. 300 to 310. 300 to 310. Kò ń ṣe ráìsì nìkan la fẹ́ fún àwọn èèyàn èyí tẹ̀ ń kájú lọlé. 300 to 310. $301 to 310. Ẹgbà. A ti pè kọjá ni. Àwọn táwọn fún nọ́mbà àwọn àtàtì pè kọjá ẹ sáré ìgbà lọ́wọ́ wọn. O ṣeun Tàfá.
to 320. 310 to 320. 311 to 320. ẹni tó rí ṣe ìwọ Ọlọ́run ni. 311 to 320. ẹni tí ò rí o ìwọ Ọlọ́run ni. báwa táyé ṣe ẹ ṣeun. ìwọ Ọlọ́run ni. àwọn tó ti kọ́ ìwọ Ọlọ́run ni. 320 to 330. 320 to 330. ìwọ Ọlọ́run ni. àwọn tó ti bí o ìwọ Ọlọ́run ni. àwọn bá 200 to 320 to 330. 320 to 330. bàjẹ́ ń bímọ. iṣẹ́ Olúwa ni. Adébọ́lá ẹ wo bọ́mọ ẹ ṣe iṣẹ́ Olúwa ni. ẹ tún wo bọ́mọ ṣe rìn. Iṣẹ́ Olúwa ni. 331 to 340. iṣẹ́ Olúwa ni. 331. ẹ wo bọ́mọ ṣe ń dàgbà. iṣẹ́ Olúwa ni. Ayi kàdí bàtà ni àbí bàtà ni alàlìsà ni tẹkílàtà ni fèlèlìsà ni. Yes, yes. àbí bàtà. 330 to 340. 331 to 340. Oya sùúrù ọ̀nà. Wàbí àmúdì Subhanallah. 340 to 350. Ọlọ́run ìwọ ló dá mi. Èmi ò gbàgbé rẹ̀ o. Ọlọ́run jọ̀wọ́ dákun wọ́n gbàgbé mi. Ẹ̀wì dáadáa. Engineer. Muhammadu Rasulullah. Alekureyanu kalamullah. Ọlọ́run mi mo wá dúpẹ́. 340 to 350. 341 to 350. 341. Èmi náà Olúwa. Èmi náà Olúwa. Mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún. Mo wá dúpẹ́ oore àtọ̀ṣùmọ̀ṣù. Mo wá dúpẹ́ oore ìgbà gbogbo. 351. Olúwa oya àyèlá Ẹgbóhùn sókè wí. 351 to 360. 351 to 360. 351 to 360. Muhammadu Rasulullah. 350 to 360. Alukóránù kọlámúlá. Ó dáná Ẹ ṣe ibi tá a ti bẹ̀rẹ̀. Ẹ ṣe ibi tá a bá dé. Mo máa dúpẹ́ o aláwo ibi tá a mú wa lọ. Oya kàyéla àyílàlà. 360 to 370. Bọ́lá àbí ọ̀nà kudu. Kẹ́ni sùn. Muhammadu Rasulullah. Alukóránù kọlámúlá. Ẹ má fi ṣí jẹ́sì ẹjọ́ o.
ìbàdàlà ìjàlá àìlúra ìyá onílà àkúrò àrẹ̀mẹ̀nà ìlà àṣàyà àṣọ ìbàdìlà. three seventy to 380. Ẹ bá wí dáadáa. 370 to 380. 371 to 380. Ògbólọ́lá. Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. Ó yá bíbí sísìlá Bàtàlẹ̀ lìbá. wọ́n sọ̀rọ̀ láìpẹ́ àlìyábá wọ́n dára sí káyọ̀nà ní àdìwà ṣàríbùnà Bísímìlá. 390 to 380 to 390. 381. Ẹ̀wù dáadáa. 380 to 390. 381 to 390. Oya Muhammadu Rasulullah. 380 to 390. Al-Qur'anu kalamu. ẹni torí ṣe o. Ìwọ Ọlọ́run ni. ẹni tí ò ní o. Ìwọ Ọlọ́run ni. ẹni tó kọ́lé. Ìwọ Ọlọ́run ni. ẹ wá wọ̀ tọ́ ó ti kọ́ o. Ìwọ Ọlọ́run ni. ẹ wá ẹni tó bímọ. Ìwọ Ọlọ́run ni. ẹ wọ wá tí ó ti bí o. Ìwọ Ọlọ́run ni. Ẹ wo bá a ṣe lóyún. 390 to 400. 390 to 400. Ẹ wo bá a ṣe ń bímọ. iṣẹ́ Olúwa. ẹ wo bọ́mọ ṣe ń wà. Iṣẹ́ Olúwa ni. ó yẹ kí wo bọ́mọ ṣe ń rí. Iṣẹ́ Olúwa ni. ẹ wo bọ́mọ ṣe ń sọ̀rọ̀. Iṣẹ́ Olúwa ni. ẹ wo bọ́mọ ṣe ń dàgbà. Iṣẹ́ Olúwa ni. okay now kalimọ̀ tani kàfífà tani alalisani sakila tani telemizani. ó yá àbíwá tani ìlara wọn. ó yá Ọlọ́run ìwọ ló dé mi. 400 to 410. 400 to 410. Ọlọ́run jọ̀wọ́ dáhùn ọba gbé mi ọ̀yìnlá agbóhùn sókè wíwo. yes yes. àdìjẹ́gbọ́lá ẹni tó bí màá ìwọ Ọlọ́run ni. àwọn àtàwọn tí rí o. ìwọ Ọlọ́run ni. ẹ̀wù bá ṣe lóyún. Iṣẹ́ Olúwa ni. ẹ̀wù bá ṣe ń bímọ. Iṣẹ́ Olúwa ni. 410 to 420. Iṣẹ́ Olúwa ni. 410 to 420. Iṣẹ́ Olúwa ni. ẹ̀wù bá bá
dáadáa. láìlá àìlàlá. Alukuyanu alamula. Ẹni Olúwa Allah ẹ̀bẹ̀ mi náà rẹ̀ Olúwa mo wá dúpẹ́ àtọ̀lọ́wọ́dún mo wá dúpẹ́ àtòṣùwòṣù ọmọ ìyá mọ̀. Ó wá wá dúpẹ́ èrè ìgbà gbogbo ṣe tó mi náà rẹ̀ Olúwa àyílá ẹ̀gbọ́n àyílá àyílá àyílá. To 440. Ó dá ẹ ṣe ibi bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀. Àlùkàmáwí ẹ ṣe ibi bẹ́ẹ̀ bá dé. Owó dúpẹ́ àlọ́. Alájà Adédìtẹ́. Muhammadu Rasulullah Al-Qur'anu kalamullah. 430 to 440. 430 to 440. Ilaha illallah. Àdìsẹ́kọ́láwò. 430 to 440. Bẹ́ẹ̀ni wọ̀ bẹ́ẹ̀ni nísùúrù. La ilaha illallah. Kún fáyà kún lọ. Ọlọ́run. La ilaha illallah. Agbe ọkọ rẹ tójú ò létí. Agbe síwájú báyìí lónìí Ọlọ́run Ramadana wọlé. 440 to 450. Ìbẹ́ mi tọ́ yìí. 440 to 450. Bẹ́ẹ̀ni bàbá iná àdá ilẹ̀. Àwọn tábánikà ṣubú dànù àti wọ́n síwájú rí Ọlọ́run. Agbe ọkọ lù wọ́n Ọlọ́run. Agbá wọn náà kọlù wọn náà. 440 to 450. Ọlọ́run. La ilaha illallah. Agbe ọkọ rẹ alọ́bí ìjà mọ́sáwálé. Bẹ́ẹ̀ni náà wà báyìí náà kú sọ́mọ́ iná. Ẹni bá ń náà wájà tó ní bá a ṣubú náà nìdò náà tòun. Ọlọ́run o jẹ́ kí la ilaha illallah máa yọ sí gbogbo ibi tó bá gbà. Yàtàlá ni ààyè náà. Máa dẹ́rù bá Ọlọ́run máa dẹ́rù bá gbogbo ìgbà. Wàsádà àní àrùn. Gbogbo ibi tó bá lọ jẹ́ kọ́nà ó máa dín ní Ọlọ́run méje ó là. Wà sí ti ra òun màá jù bá. Jẹ́ ká burú wọn dọ́dọ̀ tiwa Ọlọ́run. Wà náírà àrùn ikọ̀. Ọ̀rọ̀ bíi iná májò tánú ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run. Wà bá ara ní àmì kọ́. Àjọ ǹjẹ́ kó mi náà ó tún bínú sí Ọlọ́run. Àtà láyé sílùú ilẹ̀ iná. Ẹ̀dá làmú tí òfin ní dọ́dọ̀ wa mọ́ Ọlọ́run. Ìkọ́ ò lè wù. Bó bá pọ̀fọ̀ kó má ràn wá. Wà láàbì sú in. Bó bá sọ́ọ̀gù kó má mú wa Ọlọ́run. Wà láàbì sú in. Bó bá pèrè ìwà kó máa dáhùn lérí ọmọ rẹ̀. Bíyọ́ bínà. Ọlọ́run. Ilé àlìgádì. Ọlọ́run méje kó máa rè ó tó. Méje káwọn ọmọ tiwọ́. Ìyẹn náà ó tún táwọn ọmọ wa Ọlọ́run. Ọlọ́run àgbà sí wọn níbẹ̀ Ọlọ́run. Àgbàṣẹ ni Ọlọ́run yóò rí bẹ́ẹ̀. Màmí ní gàdí ìdáwó. Méje owó ni méje ó mọ̀ lọ Ọlọ́run. Ilé àlìgádì. Gbére Ọlọ́run máa fún wa ní ṣẹ́gun lọ gbére. Àṣàyẹ kìí jà òun lọ. Wà sẹ́wé olè alẹ́. Àyèlá àyílá. 440 to 450. Àyílá
ayé nínú ẹ wálé. Masha Allah. Alhamdulillah. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù àwọn tí àkọ́nà ní kẹ́ wọlé tẹ́lẹ̀ ẹni sùúrù ẹ ní sùúrù ni. ẹni sùúrù. ọ̀rọ̀ yẹn ò pariwo sùúrù ló gbà. ẹ̀yin tí nọ́mbà yín ní yẹn tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin màmá tẹ́ ní ìjù pẹ̀lú nọ́mbà yẹn dà. ẹni sùn ẹ jókòó lẹ̀ ẹ̀yin kò dá lò. ẹni tó gbéra fọ́ wa hehehe 703HA. ẹjọ ẹ gbọ́. ẹ ti ń blọọkì mọ́tò. ẹjọ ẹ fọ̀rọ̀ fara fún ọba lẹ́nu ẹ dákun. nọ́mbà mẹ́díkà tó bá ti wà ní rẹ́jì 500 ẹ jáde káwọn tá a sọ nísìnyí o ẹ jáde. ọjọ́ tí wàá kọ́ kí ló kàn wọ́n pẹ̀lú yẹn náà. ẹjọ ó yá ẹ lọ fún wọn nọ́mbà mẹ́yẹn láti fún ẹ lọ fún wọn nọ́mbà. tẹ́rí tírí line ọkùnrin wà lójú kan báyìí ẹ̀yin báyìí ṣe tẹ́lẹ̀. ẹjọ ẹ bá tẹ ẹ bá wà tó line àwọn. ó wà. ẹni tí ò bá sí ìgbà ẹ jọyìn o ẹ̀yin yes Allahumma salli ala Muhammad wa sallim yes ó máa ń ṣẹlẹ̀ yes afẹ́gbọ́ wá sí. ẹ má yọ síà ẹ má jẹ́ kí wọ́n ní gbé síà kó o tó wọlé máa lọ sẹ́yìn má gbàbẹ̀ yẹn lọ wàá rí síà lápá bẹ̀. àwọn chíẹ́sì ló wà mẹ́ yẹn. kò bí ìnìyàn fún wọlé ẹ bá yí. I know what's in that. Oh, what are they? bàbá àgbà àtàyè ṣe. Hafidhahullahu wa ra'ah. ẹ bá ń kó àwọn nọ́mbà yẹn jọ ẹ ní sùúrù ẹ tì í padà dán ta ni nọ́mbà gẹ́gẹ́ wà lọ́dọ̀ ẹ̀ ìmáàmù kó bá a kún gbogbo àwọn nọ́mbà dà ẹ má bọ̀ rárá sórí 100 kan ní filẹ̀ ẹ dá sí méjì ó ń bọ̀. mo mọ̀ Amira má bọ̀ nbí mo mọ̀ láti bí báyìí tó o bá ilé wa látẹ̀yìn tó o bá fi lè wá látẹ̀yìn olùsí ọmọ àrí kábọ̀dù ẹ̀já de sísè rẹ̀ ṣe rí bí báyìí débi ẹ fún wọn nọ́mbà lọ́rọ̀ yẹn yes ẹni sùúrù